ẹ̀yin èèyàn ṣé wọ́n ní àdúrà ló ń gbà agbára kì í gbà o. àdúrà ló lè ṣe é, àdúrà ló lè ṣe é. gbogbo ohun tó dorí kodò àdúrà ló lè gbèrò, àdúrà ló lè túnṣe, àdúrà ló lè ṣe é kó dára o. èyí ló dífá fún ọ̀rọ̀ àìsàn èyí tó kọlu àgbà òṣèré ilẹ̀ wa ní tá a mọ̀ sí Alhaji Taiwo Babatunde Hasan tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí Ògògó ọmọ Kúlódò. gbogbo àwọn àgbààgbà òṣèré tíátà ilẹ̀ wa ní àti àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ tíátà gbogbo wọn mà ní wọ́n máa péjọ láti ṣe ètò àdúrà ńlá kan fún Alhaji Taiwo Babatunde Hasan Ògògó. ṣáàwárí wípé àwọn èèyàn fẹ́ràn Alhaji Taiwo Hasan Ògògó, ìfẹ́ ńlá táwọn èèyàn ní sí àgbà òṣèré yìí ó mà pọ̀ púpọ̀. èyí wá já sí wípé ìwà àgbà òṣèré yìí dáa púpọ̀, òun ni àwọn èèyàn ṣe fẹ́ràn rẹ̀ púpọ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà òṣèré àwọn ni wọ́n ń bẹ nínú ètò àdúrà yìí, àwọn bíi Bọ́lájí Àmùsàn tí gbogbo ayé mọ̀ sí Mr Latin tí wọ́n jẹ́ ààrẹ tampani ti ẹgbẹ́ òṣèré ilẹ̀ Yorùbá o. ọmọọba Jídé Kòsọ́kọ́ wọn ń bẹ níbẹ̀, Tóyọ̀sí Adésọ̀yà ń bẹ níbẹ̀, Fáúsàt Balógun tí gbogbo ayé mọ̀ sí Madam Sajẹ náà ń bẹ níbẹ̀, Rótìmí Sàlámì ń bẹ níbẹ̀, Áńtà Ọláníyan àwọn náà ń bẹ níbẹ̀. gbogbo àwọn àgbààgbà òṣèré àwọn náà ni wọ́n wà níbẹ̀ fún ètò àdúrà ńlá tí wọ́n ṣe lórí Alhaji Taiwo Babatunde Hasan Ògògó. kí Ọlọ́run ọba Elédùmarè gbà wá gbọ́hùn àdúrà, gbogbo ohun tí wọ́n sọ ní rere kí ó wá sí ìmúṣẹ o. kí Ọlọ́run ọba Elédùmarè bá wa mú Hasan Ògògó láradá o. ẹ̀yin aráalé, ẹ̀yin náà máa bá wa fi àdúrà ránṣẹ́ sí Alhaji Taiwo Hasan Ògògó lábala comment section o. kí Ọlọ́run ọba Elédùmarè gbọ́ àdúrà wa lórí àgbà òṣèré yìí o. ẹ wá jẹ́ àfarabalẹ̀ ká wo bí ètò àdúrà èyí tí wọ́n ṣe fún Alhaji Taiwo Hasan Ògògó bí ó ṣe lọ. ẹ farabalẹ̀, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ bàdúrà náà ṣe lọ. èyí lohun tó ṣẹlẹ̀. nǹkan ò ní ṣe Ògògó tiwa o láṣẹ Elédùmarè. ọkọ ṣàjẹ. ẹ rọra o. Subhanallah, walhamdulillah, wa la ilaha illallah, wallahu akbar, wa la hawla wa la quwwata illa billah. Nígbà ìgbé òsì lọ́wọ́ ìta ọlọ́mọba, yí ẹ̀dá òsì lọ́wọ́ ìta ọlọ́mọba. مبتلون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يرد الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقصون إني
إلا مضر. Lágbára ọ̀nà a ní ìgbàgbọ́ nínú àdúrà a sì gbàgbé wọn náà ọba tẹ̀lé dọ́kítọ̀ lè sọ pé bákan ni kí wọn náà lè bá mi. Bákan ni ọ̀dọ̀ ní àgbà àwọn ṣé kí wọ́n sọ̀rọ̀ ọmọ fún mi lẹ́ẹ̀kan ó rẹ bàbá kan bàbá yẹn lówó ti dáhùn dúkìá ìbọn wọn ni ẹwà ẹ̀yọ́ wọn ni o ọdún méje ló fi sí. أستغفركم شيئا ولا تجزون إلا ما كنتم تعملون. أو في شغل واقعون هم وأزواجهم. We have a lot of survivors. We have a lot of survivors. One of the survivors no more in current oncology world and what they do. How are you, Pastor? I think that. Ẹ má bínú sí sọ́mọ́ ní kéjì yìí mú ń wọ́sà kéjì ìdí àmì mú wà lọ kí ló ṣe ìdí òde òwe ọ̀gá ṣé ìdí òde òwe إليهم اثنين فكذبوهما فأزلفنا بثالث فقالوا إنا إليكم مرسلون. قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكسبون. قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين. قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم أو أمن جاء Ìdí àgbà yẹn kò sí àsìkò pé àdúgbò àwọn àwọn àní àti àbákan ẹ̀ka bí wọn àwọn àwọn àti agbókùnrin wọn fún àdúgbò àgbà fún wọn. Gbogbo ara wa gbogbo ọkọ̀ wa wá àgbà yìí lọ sí àgbègbè àdúgbò àkíra wa alátùkọ̀ alátùkọ̀ àwọn àwọn àgbègbè wọn ní gbogbo wọn abẹ́kẹ̀lẹ̀ abẹ́kẹ̀lẹ̀ gbogbo wa. Ọba ẹ̀kọ́ náà jẹ́ kí àdúrà náà kó mọ́lá kó ṣe mọ́lá ní ọlọ́pọ̀ gbèdìdè gbogbo ẹ̀kọ́ náà kírísítẹ́nì ṣe mùsùlùmí tí gbogbo àwọn ẹlẹ́sìn pátá ni wọ́n bá wa ṣe ọlọ́wọ́ alẹ́ pẹ̀lú wọn ṣe ojú òní tí wọ́n specifically máa fẹ́ fẹ́ náà lọ́wọ́ first lady of the Federal Republic of Nigeria. She called to express her concern apart from ẹni tí ọlọ́run ti lò láti rẹ̀ wá tó lò fún òkòkò sínétọ̀ ọlábìlẹ́kọ̀ yáàyè wọn ò gbé sí ìdí àkàkọ́ èdè sí ìdí àkàkọ́ ọkọ̀ yàrá rí ẹni tó lọ́ ọkọ̀ tí sínétọ̀ tí incoming governor yẹn tó lọ́wọ́ he was ready for everything he was ready láti ní kọ́ gbé lọ sí India for treatment but unfortunately the doctor says he is not fit. Ẹgbẹ́ ó wá kí àwọn pé ọwọ́ náà nìkan ní ọwọ́ ìsìn náà kúrò lọ. Lẹ́ẹ̀kan sí àdúgbò wa táwa àbí àbájáde sàn. ẹ̀yin èèyàn òun lẹ ti rí yìí o ètò àkànṣe àdúrà ńlá èyí tí wọ́n gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ Alhaji Taiwo Hassan Babatunde Ogogo òun nìyẹn o kọ́lọ́run ọba Elédùmarè kó jẹ́ kí àdúrà wa kó jẹ́ tẹ̀wọ́gbà kí ọlọ́run ọba Elédùmarè bá wa gbé Ògògó dìde láyọ̀ àtàlàáfíà o. gbogbo ohun tó ń jẹ́ ogun àìsàn jẹjẹrẹ nínú ayé wọn kí ọlọ́run ọba Elédùmarè bá wa mú kúrò lágọ̀ọ́ ara wọn o. ẹ̀yin èèyàn ẹ máa bá wa ṣe àdúrà fún Ògògó lábala comment section kẹ́ẹ̀dẹ̀ má gbàgbé ẹ máa bá wa subscribe sórí ìkànnì wa yìí.